Hello, ẹ̀yin èèyàn mi o. Ó ga. Ojú ti tèké, ojú ti tọ̀ta Naomi o, àwọn ọ̀tá Naomi. Ṣé o mọ̀ pé wọ́n ní a ṣẹ̀ṣẹ̀ gbọ́rọ̀ yìí lórí íńtánẹ́ẹ̀tì. Wọ́n bá ní for the past 2 years tí wọ́n ti wà lẹ́nu ọ̀rọ̀ gbọ́n mi sí omi ò tó. Àṣé wọ́n lè ní ni, wọ́n lè ní ni olórí Queen Naomi, òun àti Jagaba wọn ní ààfin olórí Mariam. Wọ́n ní wọn ò jẹ́ kí Naomi gbádùn. Wọ́n ní kí Naomi ò lè fẹ́ kábíyèsí padà. Pẹ̀lú bí kábíyèsí ṣe ń ṣe kẹ́lẹ́kẹ́lẹ́, ọ̀yọ́kẹ́lẹ́lẹ́ lọ sí Àkúrẹ́ Mansion. Ó ṣà níbi tán dì sí kó tó di pé Queen Naomi ó lóyún tó níyì. Kò ṣáà sí láàfin. Kí gbogbo wa tó mọ̀ wúlẹ̀wúlẹ̀ kan ti lọ gan lábẹ́lẹ̀. Ṣé mo sọ fún wa pé kì í ṣe gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láàfin tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn ni a mọ̀. Àwọn lérèfé là ń gbé sí létí o. Kì í ṣe pé bóyá gbogbo ẹ̀ la mọ̀. So èyí tí a bá ti rí gbọ́, tí a bá rí lórí afẹ́fẹ́ tán gbé sáfẹ́fẹ́ la máa sọ fún wa. Kẹ́yà mọ̀ yẹn. Èní yìí la wá rí pé àṣé nǹkan tí ń lọ lábẹ́lẹ̀ rẹpẹtẹ tá a mọ̀. Wọ́n ní olórí Mariam ó ti lọ sú Queen Naomi pé ó fẹ́ padà wá sáàfin, pé wọ́n ní husband snatcher ni. Ló ṣe bó ti fẹ́ kábíyèsí ló ti lọ. Kí ni nǹkan tó tún wá ń disturb wọn? Pé kò jẹ́ káwọn ní peace, kò jẹ́ káwọn gbádùn ọkọ àwọn ní ààfin. Táwà lọkọ wọn ní kábíyèsí. Ṣé bí ọwọ́ ẹnìkan ni kábíyèsí ti kúrò kó tó wá sọ́dọ̀ yín? Àbí ìtumọ̀ eléyìí? Wọ́n ṣà lọ sí kóòtù. Èní ni kóòtù wọn gẹ́gẹ́ bá ṣe gbọ́. But àwọn tí court wọ́n ti dá Naomi láre. Wọ́n ní gbogbo evidence pátá tí wọ́n mú wá sí court pé tí Naomi ní original evidence. Wọ́n ní àṣé kábíyèsí ti lọ ṣe court wedding pẹ̀lú Naomi. Àṣé gbogbo nǹkan lọ lábẹ́lẹ̀. Táwa kan ń wo gbogbo ẹ̀ lérèfé. Àṣé nǹkan tó wà lẹ́sẹ̀ làágò ó kì pọ̀pọ̀pọ̀. Now wọ́n ní wọ́n ti lọ ṣe gbogbo ìta gbọ́ pé kábíyèsí lọ ṣe bòńkẹ́lẹ́ marriage. Àṣé ó nídìí. Gbogbo ìta ní tán ní Queen Naomi àti kábíyèsí wọ́n lọ ṣe court wedding. Gbogbo ẹ̀ nídìí. Àṣé wọ́n wá kó gbogbo evidence fún wọn ní court o. Pé báyìí ká àṣà báyìí ká wẹ̀dì. Wọ́n ní gbogbo fọ́jifọ́ji certificate tí olórí Mariam tó kó jáde pé gbogbo ẹ̀ kò jọ authentic. Pé ti Naomi ló wà authentic o. Wọ́n ní gbogbo tí Naomi, tí Mariam. Ọ̀rọ̀ yẹn ó tó sílé lẹ́nu òbúyọ̀ sí. Ṣé mo kàn lánú lẹ̀ pé kí ni mo tún ń gbọ́ yìí? Wọ́n bá ní gbogbo tí olórí Mariam kó wá pé fake ni gbogbo ẹ̀, kò sí tó authentic nínú ẹ̀. Wọ́n ní nǹkan tí kábíyèsí, ibi tí kábíyèsí tí Naomi fi ju gbogbo wọn lọ ní pé Naomi ṣe court wedding. Gbogbo àwọn tó kù kò sẹ́ni tó ṣe court wedding tí kábíyèsí ṣe court wedding fún. Gbogbo àwọn tó wà láàfin, kábíyèsí ò bá wọn ṣe wedding. Wedding ring Naomi wọ́n ní ó ń kan bí kí ló ń jẹ́, wọ́n fi hàn gbogbo evidence pátápátá. Gbogbo evidence pátápátá ni Naomi tó kó jáde. Gbogbo ẹ̀ ni Naomi kó jáde tó jẹ́ pé gbogbo ẹ̀ wà authentic. Now wọ́n sọ lọ sọ́bọ̀. Wọ́n ní wọ́n free Naomi o. Pé gbogbo nǹkan tí Naomi sọ
àti tí lọ́ọ̀yà ẹ̀ sọ àti gbogbo evidence tán kó kalẹ̀ pé gbogbo ẹ̀ pátá gbogbo Naomi ló favour o. Wọn ò rí evidence ta wọ́n ní court wedding tàwọn yẹn dà ó di wò mí wò ó ta ló bá wọn ṣe court wedding kò sí ṣé mo pé téèyàn bá tiẹ̀ lọ ṣe court wedding àwọn evidences máa wà ẹni tí ó máa dúró fún ìyàwó ìyẹn máa wà ẹni tó máa dúró fún ọkọ ìyẹn náà máa wà ìyàwó á sign ọkọ náà á sign àwọn ti Naomi àwọn ti Mariam kò sí irú nǹkan tó jọ bẹ́ẹ̀ kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ o kò sí nǹkan tó jọ court marriage kò sí nǹkan tó kọ kò sí nǹkan tó jọ wedding marriage. Ẹ̀yin èèyàn wa ṣe gbọ́ ni àbẹ́ ẹ̀ dáhùn wọ́n nígbà tán dé court pé lọ́ọ̀yà bẹ̀rẹ̀ sí ní lọ́ọ̀yà olúkálùkù bẹ̀rẹ̀ sí ní ń sọ gbogbo evidence ó sọ gbogbo evidence ó ṣe ló sú ó sú chief judge pé chief magistrate pé Mariam táwa lọ́kọ husband snatcher náà méjèèjì wọ́n lò ti lọ́kọ ó ti bímọ this is your second marriage kí ni evidence pé kábíyèsí lọ́kọ ẹ̀ wọ́n ló di wò mí wò ó ló bá ń wò pàkópàkó bíi màálùú tó gbé búrẹ́dì ṣe rí ṣẹ́ṣẹ́ ráyé wọ́n ní the worst has happened pé wọ́n ti wá command pé kí Mariam wọ́n lọ palẹ̀ ẹrù ẹ̀ mọ́ kán chase ẹ̀ kúrò láàfin with immediate effect nǹkan tá a gbọ́ o pé kó palẹ̀ torí ibẹ̀ yẹn ń ṣe ilé ọkọ ẹ̀ kó padà síbi tó ti wá kó fi ilé ọkọ Naomi lẹ̀ wọ́n ní ṣe ló sọ pé àtìgbà tí kábíyèsí ṣèbó ti lọ ṣèbí Naomi ti lọ ó ti divorce ẹ̀ kínní kan wọ́n ní ìwé divorce tí kábíyèsí fi divorce Naomi dà Naomi ní òun ò divorce ọkọ òun àwọn ò ní ìwé divorce wọ́n á bèèrè lọ Mariam pé ìwé wo báwo ló ṣe mọ̀ pé ó divorce ọkọ ẹ̀ Naomi divorce kábíyèsí wọ́n ní ṣe ló ń wò pàkópàkó ó ti lọ tẹ́lẹ̀ kí ni evidence wọ́n ló ti wá so ẹni tó divorce náà tó wá ní this is their court marriage ìwé divorce dà tó bá fẹ́ divorce court náà náà máa ti ṣe tó bá fẹ́ wed court náà náà máa ṣe court náà náà ti máa ṣe ìwé court marriage la rí àárí divorce marriage wọ́n bá ní case don close wọ́n ní ẹ wá wo ìtìjú Mariam lẹ́nu wọ́n lè níná dájọ́ pé wọ́n ní kí olórí Mariam kán tètè chase ẹ̀ kúrò láàfin kí Queen Naomi kó padà sọ́dọ̀ ọkọ ẹ̀ torí ìbẹ̀rù bojo lọ́mọ yẹn ṣe fi ààfin ilẹ̀ fún yín tó fẹ́ sá lọ báwo lọ́mọ ṣe máa gbé Àkúrẹ́ tí ọkọ máa gbé Ilé Ifẹ̀ wọ́n náà command wọn pé kí Queen Naomi padà sí ọ̀dọ̀ ọkọ ẹ̀ àwọn tó ń dẹ́rù ba Queen Naomi ní ààfin pé kí gbogbo wọn kán fọ́n dàgbé cut ẹ̀yin èèyàn mi ó dùn kó pọ̀ ṣókè lọ́bẹ̀rẹ̀ ṣó ti yé yín so ẹ bá fi tó kù sí comment section kẹ́ bá wa sọ sí ojú ti ọ̀tá kòlòbó tún wọ̀ ṣé o rí pé wọ́n ní bí Naomi yẹn ṣe kéré wọ́n ní small but mighty God ló ń tẹ̀lé Olúwa ṣeun ẹ ṣé gan ẹ̀yin èèyàn wa pé wà tẹ́tí gbọ́ wa tẹ́lẹ̀ bá wa subscribe tẹ́lẹ̀ bá wa share tẹ́lẹ̀ bá wa love ẹ ṣé o bá wa fi tó kù sí comment section God will bless you all amen.